tí wọ́n ń pè ní ọ̀rẹ́ hiya alaqatul mahabbati bayna al-mu'min at-taqi wa rabbihi jalla wa ala. òun náà ni ìfẹ́ àti ìgbàgbọ́ tí ń bẹ láàrin ẹrú Ọlọ́run ọba àtọlọ́run ọba rẹ̀. wal awliyahu hum ahibba'ullah, àwọn wòlíì Ọlọ́run ọba àwọn náà lọ̀rẹ́ Ọlọ́run. asfiya'uhu, Ọlọ́run ṣà wọ́n láàrin àwọn ẹ̀dá, kí sí gbogbo ẹ̀dá tọ́lọ́run dá lọ̀rẹ́ Ọlọ́run. wa akhyaruhu, Ọlọ́run ṣà wọ́n tó wù lẹ́ṣà, ó wá tẹ̀ wọ́n ba kí wọ́n máa nífẹ̀ẹ́ Ọlọ́run kí wọ́n sì máa gbọ́ Ọlọ́run gbọ́. Ọlọ́run sọ wọ́n dọ̀rẹ́ rẹ̀. Ọlọ́run mọ́sá ìfàwọn náà sínú wọn. ìtumọ̀ ẹni pé mẹ́rin bá fẹ́ di wòlíì Ọlọ́run ó máa bẹ́ẹ̀ kọ́ mọ́sá ṣàwọ́ náà kún wọn, kó fi wọ́n náà kún wọn ni. nítorí ìtààfin máa ń ya wòlíì, ìtààfin máa ń di wòlíì, nǹkan tí pa wa ò lè ká ní àfi ká bẹ́ẹ̀ lọ́n kó sí rọrùn fún wa. athbata Allahu dhalika fil Qur'an al-Karim, Ọlọ́run bá Allah fi díẹ̀ múlẹ̀ nínú al-Qur'an ipe àwọn wòlíì wà, àwọn wòlíì wọ́n ń bẹ nínú àwọn ẹ̀dá Ọlọ́run. àwọn al-anbiya, àwọn ànábì Ọlọ́run, gbogbo àná la mọ̀ àwọn ipa àwọn ni òjíṣẹ́ tọ́lọ́run rán tó sì fún tírà. war-rusul, àwọn tọ́lọ́run ránṣẹ́. sẹ́ẹ̀rẹ́ àwọn yẹn àwọn ju àwọn àwòlíyáwò lọ. Ọlọ́run Allah subhanahu wa ta'ala, Ọlọ́run Allah subhanahu wa ta'ala oúnjẹ oyé wa nínú al-Qur'an al-Karim ipe àwọn wòlíì wà, ó sì fi wọ́n ti sọ́dọ̀ ara rẹ̀. a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ọba ní ala inna awliya Allah, Ọlọ́run ọba ní ẹgbọ́ṣẹ́ gbogbo àwọn wòlíì mi awliya Allah, Ọlọ́run láwọn wòlíì Ọlọ́run. la khawfun alayhim wala hum yahzanun, tí wọ́n bá fẹ́ jáde láyé òun ọ̀ka ìpayà kú fún wọn, ẹ̀rù ní bà wọ́n mọ́, àmọ́ wọ́n bẹ̀rù títí tí màláíkà kú fi yọjú ni ipe àmọ́ bí ó gbà á, àmọ́ bí ò ní gbà á, àmọ́ bí ó ti forí jìn wá, àmọ́ bí ó ti forí jìn wá, ẹ̀rù ó máa bà wọ́n títí tí màláíkà kú fi ṣe kíní tó fi yọjú. tẹ́ bá rẹ́ nìkan tó lẹ́rù ọba òun kìí ṣe wòlíì, nítorí wọ́n sọ fún pé a ti gbà á, wọ́n sì sọ fún pé àwọn ẹ̀ṣẹ̀ báyìí a ti parẹ́, kí ló wá dé tẹ́mi rẹ̀ balẹ̀. àpẹẹrẹ ìjẹ́ wòlíì ni kéèyàn máa páyọ̀ Ọlọ́run. tó bá wá di pé màláíkà kú yọjú tí wọ́n fẹ́ máa lọ́run, Ọlọ́run ni àwa kápayà náà kú fún wọn ipe ẹ wo bí tẹ́ jòkó sí nínú àlìjánnà Ọlọ́run, kọ́lọ́mọsá ìfàwọ́nà sínú wọn. wala hum yahzanun, Ọlọ́run ọba ní a ká ìbànújẹ́ kú fún wọn lérí tí wọ́n fẹ́ dà sílẹ̀ nílé ayé. bóyá sí Ọlọ́run tí wọ́n ń jẹ́, bóyá wọn ọmọ, bóyá wọn ìyàwó, bóyá wọn dúkìá wọn, Ọlọ́run ọba ní a ká bànújẹ́ kú fún wọn yìí pé má bànújẹ́, àwa tá a mójútó yín àwa náà là ń mójútó yín o. Ọlọ́run ọba ní wala hum yahzanun, tí wọ́n bá fẹ́ jáde láyé Ọlọ́run bá ní àkábànújẹ́ kú fún wọn, inú wọn máa dùn lérí bí wọ́n lọ, inú wọn sì máa àmì wọn sì balẹ̀ lérí tí wọ́n ṣe kíní, lérí tí wọ́n fi sílẹ̀. Ọlọ́run wá fẹ́ ròyìn wọn nínú àyà yẹn náà. Ọlọ́run bá ní ẹ̀mọ àwọn tí ń wí, àwọn wòlíì tí ń wí alladhina amanu, Ọlọ́run láwọn tí wọ́n gbà mí gbọ́ ni o, àwọn tí wọ́n gba èmi nìkan gbọ́ lọ́lọ́run ọba. lẹ́yìn náà wa kanu yattaqun, tí wọ́n sì bẹ̀rù mi. ọ̀rọ̀ di mélòó jàmá? ọ̀rọ̀ di méjì. Ọlọ́run ọba ní lahumul bushra
fil hayati dunya wa fil akhirah àti dùn wọ́n nígbà wọn bẹ láyé tẹ́lẹ̀ pẹ̀lú àwọn àlá tí wọ́n máa lá wọ́n lá lóru yóò sì ṣẹlẹ̀ lọ́sàn al-bushra ọlọ́run láwọn ni wọ́n ní àwọn wòlíì ni wọ́n ní wọ́n lá lóru tí wọ́n rí lóru yẹn yóò sì ṣẹlẹ̀ lọ́sàn ọlọ́run bá ní afi àlá yẹn dùn wọ́n nú nígbà wọn wà láyé wal akhirah al-bushra fil akhirah àtún wá fún wọn ní àlìjánná tó bá dijọ́ al-qiyama la tabdila li kalimatillah ọlọ́run bá dé bí mo ṣe sọ́ọ̀nì kò sí tí ó yí padà. dhalika huwal fawzul azim ọlọ́run bá ní àwọn wòlíì wọ́n máa jèrè tó tóbi ọlọ́run bá ní èrè táwọn wòlíì jẹ wọ́n máa tóbi kí ló dé tẹ́ fi ya wòlíì alladhina amanu torí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tí ò sí èméjì nípa ọlọ́run wọn ò sì gba nǹkan mí gbọ́ lẹ́yìn ọlọ́run lẹ́yìn náà wa kanu yattaqun wọ́n tún wá bẹ̀rù ọlọ́run ẹ̀rù ọlọ́run máa ń bá wọn ní kọ̀rọ̀ ẹ̀rù ọlọ́run máa ń bá wọn ní gbangba suratu Yunus aya 62 dé 64 ìbẹ̀rẹ̀ ọlọ́run ti ń sọ fún wa pé wòlíì ń bẹ ọ wá sọ àwọn ìròyìn tá a máa rí lára èèyàn tá a fi máa pè é ní wòlíì alákọ̀ọ́kọ́ yóò ní imán ẹlẹ́ẹ̀kejì yóò ṣe kíni yóò bẹ̀rù ọlọ́run ọlọ́run mọ́sá fi asúnà àwọn ní imán ọlọ́run fi asúnà àwọn olùbẹ̀rù ọlọ́run téèyàn bá ti ní imán sọ́lọ́run tí ó sì bẹ̀rù ọlọ́run kìí ṣe kíni kìí ṣe wòlíì kìí ṣe pé nìkan náà wọ́n sọ fún wa pé nǹkan báyìí lèyàn máa fi ya wòlíì aláàfọ́ra ara rẹ̀ tí máa ń yà yẹn wòlíì yẹn òní ó ju wẹ́n téèyàn ó ṣe tí ó fi ya wòlíì ó sì ti wá sọ sínú suratu Yunus báyìí wípé alladhina amanu àwọn tí wọ́n ní gbàgbọ́ wọ́n ní tawhid wọ́n ní akida wọ́n ní iman kò síyè méjì lérí ẹ̀ mọ́ wọ́n sì ń sin ọlọ́run ọba yẹn nìkan wọ́n sì ń kan mí papọ̀ mọ́ Ọlọ́run lẹ́yìn náà wọ́n wá bẹ̀rù Ọlọ́run. bàbá wa sheikh al-islam wọ́n ní wa kullu man kana mu'minan taqiyya kana lillahi waliya wọ́n ní dìmọ́ ọba yẹn bá ṣe ń gbọ́ ọlọ́run ọba gbọ́ sí bẹ́ẹ̀ náà ni wìláyà yẹn ó ṣe máa ṣe kíni ni ó ṣe pọ̀ sí bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ̀rù ọlọ́run ọba sí bẹ́ẹ̀ náà ni wìláyà yẹn ó ṣe kíni ní ó ṣe pọ̀ sí a jẹ́ pé bá a ṣe wà yìí gbogbo àlà nígbàgbọ́ gbogbo àlà ń bẹ̀rù ọlọ́run a máa bẹ̀rù ọlọ́run jura wa lọ ọlọ́run nìkan ló sì mẹ́ni tó bẹ̀rù òun jù láàrin wa. wọ́lọ́wọ́ awọ ẹ̀mí rẹ̀ pé anta waliyullah ìjẹ́ wòlíì ọlọ́run ọba ni wọ́ àbí òun rìn lérí ojú ọ̀nà àwọn wòlíì kọlọ mọ́sá fàwọn náà sínú àwọn wòlíì ọlọ́run ọba wa sifatul awliya níta fẹ́ gbéyàwó òun náà ni sifatul awliya àwọn ìròyìn téèyàn máa ń rí lára èèyàn táàfin mọ̀ pé wòlíì ọlọ́run lélẹ̀ téèyàn náà bá ti ní èèyàn náà wọ́n máa bẹ̀ lọ́hùn pé kó fòun sínú wọn pẹ̀lú tóun náà bá ń ṣe nínú àwọn iṣẹ́ yìí alákọ̀ọ́kọ́ nínú àwọn ìròyìn wòlíì òun náà ni tá a ti kà nínú àyà yẹn al-imanu billahi wahdahu la sharika lah ọgbà aláàgbọ́ ipò ńlọ́dá gbogbo nǹkan òun ní sì ń provide ní sárísìkí fún gbogbo nǹkan òun ní pààyàn òun ní lóní kéèyàn ọmọ bẹ òun ní darí gbogbo tí ń lọ nílé ayé pátá òun ní fi kankan ti sọ́dẹ̀ nìkan nínú àwọn ẹ̀dẹ̀ ọlọ́run nínú àwọn ṣẹ́ ọlọ́run tọ́lọ́run bá ń ṣe ọgbà pọ́lọ́ nìkan ní ṣiṣẹ́ lẹ́yìn náà ọmọ wa sin ọlọ́run nìkan ìgbàgbọ́ nìyẹn o gbogbo nǹkan tí ọjọ́ pé ọlọ́run ọba nìkan lọ́lẹ́tọ̀ sí ọlọ́run ọba nìkan ló máa fún òun nìkan ló máa fẹ́rí kalẹ̀ fún ló máa rúkú fún ló máa pè tó bá fẹ́ ṣàdúà ọlọ́run ọba yìí nìkan lọ́ba tí ó máa pẹran fún ọba yìí nìkan ló gbára lé òun nìkan ló fẹ̀mí tẹ̀ ọ̀dọ̀ rẹ̀ nìkan ló ti máa retí oore. ọlọ́run Allah subhanahu wa ta'ala nígbà tí ó fẹ́ ṣàlàyé fún wa nínú Qur'an nínú Suratul Baqara ọlọ́run ọba Allah ó ní Allah ọlọ́run bá ní èmi ọlọ́run waliyul ladhina amanu èmi waliyul ladhina amanu èmi lọ̀rẹ́ àwọn tí wọ́n gbàgbọ́ nínú mi ọlọ́run lémi lọ̀rẹ́ àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n gbàgbọ́ nínú mi àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run lóhun lọ̀rẹ́ wọn kí ni àwọn náà sọ́lọ́run ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run bá ní yukhrijuhum mina dhulumati ilan nur
òun fúnra òun lòun ràn wọ́n lọ́wọ́ lòun mú wọn kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀. kí ló kùnkùn jama? àìgbàgbọ́. kí ni ìmọ́lẹ̀? ìgbàgbọ́. ọlọ́mọdé ọbọ̀lá rẹ̀ nìkan wa. walladhina kafaru awliya'uhumut taghut. ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí awliya'uhum àwọn wòlíì tí wọn àtọ́gùtù ìbílísù àtàwọn mẹ́ẹ̀ àtàwọn tí wọ́n tò lẹ́yìn wọn àwọn lọ́rẹ́ títí wọn. ìbílísù tọ́gùtù ni ọ̀rẹ́ àwọn kèfèrí. àwọn kèfèrí èso ọ̀rẹ́ ọlọ́run ní èsì ṣe ọ̀rẹ́ wọn. a jẹ́ pé bẹ́ẹ̀ bá ti involve nínú kèfèrí disbelief tó bá ti involve ń bẹ̀ you are not a man of God. ọ̀rẹ́ ìbílísù ni ọ́. gbogbo ẹni bá ní wòlíì lòun tí ó bá ti nígbàgbọ́ nínú ọlọ́run tí ò sínú Islam kìí ṣe wòlíì. ẹ̀wọ̀n wòlíì pọ̀ lórílẹ̀‐èdè wa. wòlíì Mósè wòlíì Joseph wọ́n ṣe wòlíì. ìbílísù ni wòlíì wọn. ọlọ́run ní àwọn kèfèrí tí wọn ò gbàgbọ́ ibi èso ọ̀rẹ́ wọn àwọn ọ̀rẹ́ wọn náà ni tọ́gùt ìbílís àtàwọn àṣetáni lẹ́sẹ̀ láwọn ará irisisi tí wọ́n ń dá nílùú ẹ̀ ti mọ̀ pé gbogbo ara tí wọ́n ń dá yìí mẹ́rẹ́kùsì ó ti ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú èṣù àtàwọn ọmọ ẹ̀. àwa ni wòlíì kan rí náà sí ọ wòlíì kan ní kọ wá ìyá rẹ̀ láwọn fẹ́ mú ọ lọ́dọ̀ wòlíì kan àwa di pé kì í ṣe muslim ọlọ́run ní kì í ṣe wòlíì èyàn ò lè yá wòlíì àfikọ́ wà nínú Islam torí Islam nìkan là á ti ń gbọ́ ọlọ́run ọba nìkan gbọ́ gbogbo ẹ̀sìn tó kù ìtọ́lọ́run dá ni wọ́n gbàgbọ́ bó wọn ṣe wá di wòlíì pẹ̀lú ẹ̀ tí wọ́n bá ń padán kápẹ́ wọn padán tí wọ́n bá ń sóògùn májíìkì kágbà pé májíìkì ń bẹ ta ló dá májíìkì lẹ̀ awliya'uhumut taghut àwọn èṣù wọn náà ni wọ́n máa ń ràn wọ́n lọ́wọ́ lérí májíìkì yẹn kámi ankachi fún báyìí káwọn yóò ṣubú lọ gbogbo wọn ò ṣubú lọ àmọ́ kámẹ́rámọ́nì ò ní ṣubú. ọlọ́mọdé ayáya kúyà. walladhina kafaru awliya'uhumut taghut yukhrijunahum minan nuri ila adh-dhulumat. ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn wòlíì tí wọ́n yìí wòlíì àwọn kèfèrí àwọn wòlíì yẹn wọ́n máa mú wọn kúrò nínú ìmọ́lẹ̀ wọ́n máa jù wọ́n sínú òkùnkùn. kí ni wọ́n ń pè lókùnkùn mẹ́jẹ̀má gbogbo ẹ̀sìn tó bá yàtọ̀ sí Islam. àwọn abọ̀rìṣà wọn ò lè jẹ́ wòlíì ẹni tí ń sin igi ẹni tí ń sinrin ẹni tí ń sunmi ẹni tí ń sinná ẹni tí ń sin èṣù kò lè jẹ́ wòlíì ẹni tí ń bẹ nínú ẹ̀sìn Christianity kò lè jẹ́ wòlíì ẹni tí ń sin tí ń Júù wọn ò lè jẹ́ wòlíì alátẹ̀wọ̀ ò lè jẹ́ wòlíì bàbá oúnjálàbí apadán àfọ oúnjálàbí ò lè jẹ́ wòlíì torí kò ní gbàgbọ́ sí Ọlọ́run ọba wa. ológun ò lè jẹ́ wòlíì ẹni tí ṣáájò kò lè jẹ́ wòlíì tó bá jẹ́ pé ọba jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ni ní ti ń wá lọ́dọ̀ bàbá alájò yẹn ọ̀dọ̀ táyọ̀ kọ́ wa lọ ọ̀dọ̀ rẹ̀ àbúkà táàrin òun àtọ̀rẹ́ ti dàrú lọ́wọ́ máa wá agbára lọ nù nǹkan míì yàtọ̀ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ wọ́n kàn ń pè rẹ̀ ń wòlíì ní kì í ṣe wòlíì. àyẹ̀wò àmọ́yé àwọn ṣéwù tí wọ́n ti ya yakuya nílẹ̀ Yorùbá tí wọ́n láwọn ya wòlíì wọn ò sì ya wòlíì yakuya wọ́n ṣe kíni ni wọ́n yà ṣéwù tí ń padán ṣéwù tó ní sí gidi ńlé ṣéwù tí ń pọ̀ ọṣẹ ìtajà àwúre ṣéwù tí ń ṣe pàró òǹdè ṣéwù tí ń proud pẹ̀lú ogun wòlíì ká ẹ̀yà o ìyàkuya lẹ́sẹ̀ kíni ilẹ̀ yà tẹ́ẹ̀bà ya wòlíì Ọlọ́run nìkan lẹ́gbàgbọ́ gbogbo àwọn nǹkan tẹ́ ń kó rọra yìí ẹgbàgbọ́ ló jẹ́ máa kó rọra ní tẹ́ ń sáré wákàkì yìí tẹ́ ń tráfù torí ẹ̀ ẹgbà nǹkan yẹn gbọ́ ló jẹ́ máa wá ká wòlíì Ọlọ́run ní wà nǹkan káàkiri nítorí pé gbogbo tí ń wá ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun náà ni Allah yóò tẹ́wọ́ náà ni yóò sì ṣàdúà Ọlọ́run sì fi lé lọ́wọ́ bọ́lọ́run bá ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ yóò dúpẹ́ bọ́lọ́run bá ti ṣe inú rò ní bàjẹ́ yóò máa ṣàdúà lọ náà ni ó gbà pé kó tètè bọ́ sí ni lọ́wọ́ yẹn ó ní ìtumọ̀ lọ́dọ̀ Ọlọ́run kó pẹ́ kó tó bọ́ sí ni lọ́wọ́ ó ní ìdí lọ́dọ̀ Ọlọ́run. ọlọ́mọṣà fi wá sínú àwọn wòlíì rẹ̀. ẹlẹ́ẹ̀kejì at-taqwa
òun náà ni bẹ̀rù Ọlọ́run bàbá ṣe bẹ̀rù Ọlọ́run ọba sí bẹ́ẹ̀ náà ni ipò tá a wà lọ́dọ̀ Ọlọ́run ọba ló ṣe ga sí ká lè bára wa sọ̀rọ̀ ní kọ̀kọ̀ láàrin àwọn àtọ́lọ́run ká lè bẹ̀rù Ọlọ́run ká lè bẹ̀rù Ọlọ́run ẹni tó bá mọ Ọlọ́run yóò bẹ̀rù ẹ̀ téèyàn bá mọ títóbi Ọlọ́run téèyàn sì gbàgbọ́ èèyàn bẹ̀rù ẹ̀ torí ó ti sọ tírà kalẹ̀ ó sì ti sọ àwọn tí ó ṣàlàyé ẹ̀ kalẹ̀ ó ti wá ṣàlàyé gbogbo nǹkan pé eléyìí tẹ́ bá débẹ̀ ẹ̀ kàdánwò eléyìí tẹ́ bá débẹ̀ ẹ̀ dùnnú ń bẹ̀ èèyàn wá ní ìtò ní a máa ṣe lèyàn máa ṣe ọwá ní wòlíì ni ó ti di wòlíì ó dìgbà tó bá jìnà sí tọ́lọ̀ ní ó jìnà sí tó sì wá ń ṣe tọ́lọ̀ ní kọ́ ọmọ ṣe kíni kọ́ ọmọ ṣe ní tí wọ́n pè ní bẹ̀rù Ọlọ́run òun náà ni fi'lu ma amara Allahu bihi kéèyàn máa ṣe tọ́lọ̀ ní ká máa ṣe wajtinabu ma naha anhu gbogbo tọ́lọ̀ ní ká jìnà sí ká jìnà kó mbẹ́ Ọlọ́run ní ẹ má pààyàn ọ̀n pààyàn oníwọ̀n wòlíì Ọlọ́run ní ọmọ ṣe ṣìnà òun ṣe ṣìnà oníwọ̀n wòlíì Ọlọ́run ṣe ṣìnà máa mú yàn ya wòlíì ni Ọlọ́run ní ọmọ mutí òun mutí òun tún fi ń lògùn oníwọ̀n wòlíì Ọlọ́run níbo ló ti yá ó lè yá torí ọ̀bẹ̀rù ẹ̀ torí ó sọ fún ọ pé kọ́ ọmọ mú ní ìyàwó tó bá bẹ̀rù ọkọ ẹ̀ walillahi al-mathalul a'la gbogbo tí ọkọ yẹn bá ní kọ́ mọ́ ṣe tí yóò ṣe kò ní ṣe ọmọ tó bá bẹ̀rù bàbá àtìyá ẹ̀ yóò ní dáàdì ní ká mọ́ ṣe o mọ́mì ní ká mọ́ mú o tó bá mọ̀ pé tó bá fẹ́ wò bọ́ bẹ̀rù àbọ̀ bẹ̀rù Ọlọ́run wo ìhà tó kọ sí àṣẹ Ọlọ́run máa ṣe Ọlọ́run àti má ṣe Ọlọ́run bọ́ọ̀ bá ṣe wọ́n ń ṣe tọ́lọ̀ ní kọ́ máa ṣe bọ́ọ̀ bá ṣe ń ṣe é sí lọ́mọ ya wòlíì sí bọ́ọ̀ bá ṣe ń jìnà kúrò níbi haram níbi muharramat malmaasi ẹ̀ṣẹ̀ bọ́ọ̀ bá ṣe ń jìnà sí tọ́n sára bẹ́ẹ̀ náà lọ́mọ ya wòlíì sí mọ̀ pé torí pé o ti ní gbàgbọ́ ń pọ̀ Ọlọ́run o sì ń sin Ọlọ́run ní téèyàn fi ya wòlíì tó sì kejì tọ́lọ̀ ń dárúkọ ó ní alladhina amanu ó ní wa kanu yattaqun wọ́n wàá bẹ̀rù Ọlọ́run ọba yẹn wọn ò ní láyà sọ́lọ́run àwọn wòlíì ilẹ̀ Yorùbá lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì rọ́ gbogbo ń tọ́lọ̀ ọba Allah ní kàbáyìrí pé ọ̀dà yóò ní àṣẹ náà ta ní òbí wa yóò mójútó tààrà tí wọ́n máa ṣe gbogbo kàbáyìrí dhunub yóò wá máa sọ fáwọn èèyàn pé òun ya wòlíì àwọn ilé ìyàdánwò méjì lọ́wọ́ lára wọ́n sọnù wọ́n tún sọ àwọn èèyàn nù wọ́n ní àbí ṣéwù náà ń ṣe bí ìmáàmù náà ń ṣe ẹni kọ̀dákọ̀dá àwọn bàbá ṣe kọ̀mọ̀ kí bàbá yìí ṣe wòlíì tí bàbá jẹ́ wòlíì kò ní ṣe kíni kò ní ṣe àwa aláàmọ̀ fúnra wa ní máàkì lọ́dọ̀ ara wa ẹni tó gba máàkì lọ́dọ̀ Ọlọ́run nìkan ló mọ̀ ìbẹ̀rù Ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti gbangba kéèyàn máa sá fún àti má kọlu Ọlọ́run ní máa ń sọ yẹn di wòlíì ẹlẹ́ẹ̀kẹta àtàmásùkù bil Qur'an qira'atan wa tadabburan wa amalan wa shifaa wa quwwata kéèyàn mú al-Qur'an ní ìwé òfin téèyàn máa tẹ̀lé èèyàn sì máa kà á èèyàn máa gbọ́n tọ́lọ́run sọ ń bẹ̀ èèyàn sì máa lò ó téèyàn bá sì níṣòro èèyàn fi Qur'an yanjú ẹ̀ ní tí wọ́n pè ní wòlíì ni lẹ́rù wéṣẹ́ bá àwọn wòlíì torí wọ́n gbàgbé Qur'an wà gbogbo òṣòro tó bá ti bá wọn kí ni wọ́n gbé jama wọ́n gbà lé Qur'an àwọn wòlíì Ọlọ́run èrò ẹ̀ bá wọn nípa àlámọ̀rí ayé ipe bùkátà kan àbí pírọ́blẹ́mù kan wọ́n nígbàgbọ́ ní Ọlọ́run débi pé ẹ̀mí wọ́n balẹ̀ pé lókùngbà tí Qur'an ń bẹ tí orúkọ Ọlọ́run sì ń bẹ ń bẹ tá a fi pe Ọlọ́run tọ́lọ́run sì sọ ń bẹ̀ pé pè mí dáhùn ẹ̀mí wọn máa ń balẹ̀ ni bí ìṣòro bá ti dé wọ́n ṣe Qur'an àwọn wòlíì Ọlọ́run máa gbọ́ wá sí ìtọ́lọ́run bá ń sọ sínú Qur'an wọ́n máa gbọ́ tí wọ́n bá sì ní ìṣòro wọ́n máa sí Qur'an. anabi sallallahu alayhi wa sallam anabi ni inna lillahi ahalina minan nas anabi ni àwọn èèyàn kan ń bẹ láàrin àwọn ẹ̀dá Ọlọ́run ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n inna lillahi ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n qalu ya Rasulullah man hum àwọn sàhábà wá bẹ̀rẹ̀ pé wò jíṣẹ́ Ọlọ́run àwọn àwo lọ̀rẹ́ Ọlọ́run náà qala hum ahlul Qur'ani Ànábì ní àwọn náà làwọn tí wọ́n di Qur'an mú ahlullahi wa khassatu ẹ̀sà Ọlọ́run ni wọ́n wòlíì Ọlọ́run ni wọ́n torí ahlul Qur'an ni wọ́n àwọn náà ń pè ní ahlul Qur'an
àwọn tí wọ́n gba Quran gbọ́ tí wọ́n sì ń ka tí wọ́n sì ń gbọ́ wá síbẹ̀ tí wọ́n sì ń lò tí wọ́n sì ń fi ń ṣọ́ra kúrò níbi aburú tó lè wá bá wọn. àbí nígbà tí ànábì ní kábúrò wọn bàbá wa kí ló ní aka ó ní aka fálákì ó ní aka kíni ó ní aka násì ó ní aka kùrìsì. tí wọ́n bá sì ní sọ̀rọ̀ wọn ka Quran wọ́n gba Quran gbọ́ ahlul Quran wọ́n á máa tọ́ wọ́n á máa kà wọ́n á máa ha ẹ bá láwọn tí wọ́n ha Quran àwọn àwòlíyà àwọn wòlíì Ọlọ́run kí wá sí yé ha nìkan o yé ha pẹ̀lú títọ̀ àti pẹ̀lú lílò. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìròyìn tá a fi mọ wòlíì Ọlọ́run atamassuku bi sunna mustahabbatan kanati aw muakkada aw wajiba. gbogbo sunna nabi pátá wọn ò ní fọwọ́ kékeré mú kàn bẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n máa ṣe. bóyá ìta nabi ní dandan ní kẹṣẹ́ o àbí ìta nabi ní bẹ́ẹ̀ bá ṣe ládàá rẹ̀ pọ̀ àbí ìta jẹ́ pé mustahabba afẹ́ ká ṣe tá a bá ṣe àlẹ́ṣẹ̀. àmọ́ àwọn súnà kan bẹ tó dé pé tá a bá ṣe alẹ́ṣẹ̀ o bọ́ọ̀ bá kẹ́ rákà méjì nínú àṣùbá ọwọ́ náà o súnà sì ní rákà méjì yẹn kò sínú Kùránì nínú súnà lọ́wọ́. bí sòkòtò rẹ bá ń kọjá kókó ẹsẹ̀ bọ́lá wọn bá fèrè jìn ọwọ́ náà kó tó wà lí Jánnà kò sínú Kùránì àmọ́ wà nínú kíni nínú súnà dandan ní kí sòkòtò àti jàlábíà àtàgbádá kọ́ mọ́ kọjá kókó ẹsẹ̀ fọkùnrin àwọn súnà dandan ni ẹ̀ muakkada súnà muakkada onítọ́jẹ́ pé ládàá rẹ̀ pọ̀ ànábì ò lè má ṣe kama kí dùwà kama kí wítìrì akata alfajiri apẹ̀rẹ̀ léyà ẹ̀ràn kó ma ànábì ò lè má ṣe ànábì ò filẹ̀ láì ṣe rí àmọ́ bẹ́ẹ̀ bá ṣe kò ní yíyà àmọ́ ládàá tọ́pọ̀ ló ṣe kíni lọ́bọ̀ fún mustahabba náà ọ̀ máa ṣe tọ́ba jẹ́ wòlíì mustahabba àwọn ìtọ́jẹ́ pé ládàá rẹ̀ tó nǹkan tó muakkada àmọ́ ládàá wà ń bẹ̀ náà bí kò máa rán pákó dáadáa kò máa fi pẹ̀fúmù sára dáadáa bọ́ọ̀ bá náà ti ṣe ọ̀lẹ́sẹ̀ bó ṣe ṣe ọgbàládá bó ṣe ọ̀lẹ́ṣẹ̀ ọmọ gbẹ́sẹ̀ ọ̀tún wọ mọ́sálásí ọgbẹ́sẹ̀ òsì jáde tọ́ gbogbo àwọn súnà yẹn wòlíì Ọlọ́run gbogbo ẹ̀ ní ọmọ ṣe ń tiẹ̀ gbogbo ẹ̀ ní ọmọ ṣe kíni gbogbo ẹ̀ ní ọmọ ṣe yọ ọmọ ṣe mustahabba yọ ọmọ ṣe muakkada yóò sì mọ ṣe kíni yọ ọmọ ṣe wájibà. Ọlọ́run bá ní kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni Ọlọ́run bá ní ìrìn ànábì sọ fún wọn yìí pé tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ràn Ọlọ́run ẹ fẹ́ ya wòlíì gbogbo ẹni tó lóun fẹ́ ya wòlíì náà wọ́n láwọn fẹ́ràn Ọlọ́run ni o fattabi'uni sọ fún wọn pé èmi Muhammad kẹ́ tẹ̀lé tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ràn Ọlọ́run yuhbibkumullah tẹ́ ẹ bá ti wá ń tẹ̀lé mi Ọlọ́run ọba wàá fẹ́ràn yín yóò sọ yín di àwọn olólùfẹ́ kí lè yẹ mọ́ ṣe tí ma fi dọ̀rẹ́ Ọlọ́run sí sunna ìpèrè ànábì sọ fún wọn pé tẹ́ ẹ bá mọ̀ pé àwọn fẹ́ràn Ọlọ́run kàn máa tẹ̀lé ọ èmi Ọlọ́run nífẹ̀ẹ́ wọn yín sọ wọn di olólùfẹ́ mi sunna lọ́mọ ṣe gbogbo tí wọ́n ní kó ṣe súnà bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ṣe afa alágbájá ní a ṣe afa àtàmọ̀dún ní a ṣe àwọn bàbá ní a ṣe wọ́n wá béèrè pé wọlé anábì ní ká ṣe kíni ká ṣe dìmọ̀ bí súnà rẹ bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ló ṣe di ọ̀rẹ́ Ọlọ́run tọ́lá anábì ní Ọlọ́run ní ẹ tẹ̀lé mi tẹ́ bá ti tẹ̀lé mi Ọlọ́run wọ́n fẹ́ràn yín yóò fi yín súnà àwọn olólùfẹ́